gbogbo ẹ̀yin olólùfẹ́ mi Portable tún ti gbé iṣẹ́ ẹ̀dẹ́ o Portable tún ti gbé iṣẹ́ ẹ̀dẹ́ òun àtìyàwó ẹ̀ tún ti bẹ̀rẹ̀ wàhálà o Portable àtìyàwó kejì ṣé ìyàwó kejì ní ká pè ní àbí ìyàwó kẹta wọ́n tún ti bẹ̀rẹ̀ wàhálà o ṣé ojú òkè ń ti ọmọdé yìí ni ṣojú òkè ń ti bọ̀bọ̀ yìí ni kó máa gbé àṣírí inú ilé ẹ kó máa gbé wá síta gbangba ṣó make sense ṣá Portable ò dẹ̀ jẹ́ kí ẹnu sìn lára ẹ jẹ́ kí ẹnu sìn lára ẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ Portable a rò pé ẹ ti bá sọ̀rọ̀ kó bí ó ti jáwọ́ kó nu gbogbo àwọn àwa ìwòsí yìí ni àṣé kò tiẹ̀ tí ì jáwọ́ kó ń bẹ̀ ẹ wá gbọ́ pé ṣe ń yẹ̀yẹ́ yà ó mà ṣe ò ṣẹ́rí ọ̀rọ̀ lè dùn lẹ́nu ti tèmi ọ̀rọ̀ lè dùn lẹ́nu ti tèmi ẹ wá gbọ́ ọ̀rọ̀ lè dùn lẹ́nu tèmi ẹ wá gbọ́. ìtọ́ wá ń ṣe yìí gan. Ẹgbẹ́ kedidi. So make sense. Kò máa sọ fún ìyàwó ẹ̀ in public pé o ò lè dó mọ́ ògùn ẹ̀ tó fẹ́. Ẹ tún gbọ́. Ìyàwó náà tún gbé. Gbogbo ojú tó ń wò mí ká tó tẹ̀síwájú ṣe iná gbọ́ ọkùnrin wo ló máa wà in the right sense obìnrin wo ló máa wà òkè tó wọn àtọkọ ẹjọ́ máa tú àṣírí ara wọn síta ọkọ ń sọ wípé òun ò lè bá ìyàwó òun sùn mọ́ òbó ẹ̀ ti fẹ́ ìyàwó náà ń sọ wípé ìwọ tó jẹ́ pé 1 minute man indomie man ní ẹ rí ṣé àwọn méjèèjì sórí wọn pé ṣá sórí wọn pé ṣá bórí ọkọ ò ṣe pé bẹ́ẹ̀ ni ìyàwó náà ò gbádùn ẹ wá bó ṣe wá ń yẹ̀yẹ́ ara wọn lórí social media ẹ jọ ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ àwọn pípù yìí ẹ bá wọn sọ̀rọ̀ tí Portable bá tiẹ̀ mú gbó tó ń mú gbogbo ẹ̀ tó ń dà láàmú ìwọ àṣàbí ṣé wọn náà tún mú gbó ni ṣé wọn náà tún mú gbó ni ẹ̀yin méjèèjì ṣe wá ya wèrè sórí social media báyìí gbogbo ojú tó ń wò mí ẹ jọ ẹ̀yin tẹ́ bá mọ àwọn pípù yìí rí ẹ bá wọn sọ̀rọ̀ níbi tán ti ń gbọ́ kẹ́rù mọ rẹ̀ lẹ́rú kí wọ̀fà mọ rẹ̀ ní wọ̀fà kọ́kọ́ mọ rẹ̀ lọ́kọ kíyàwó mọ rẹ̀ níyàwó tígbè pọ̀ àwọn méjèèjì ò bá dẹ̀ ní wọ́mọ̀ kọ́ méjèèjì sún fúnra wọn kọ́yé máa túyè yára wọn àwọn fámìlì wọn ni wọ́n ń dojú yìí tì ojú tọ̀rẹ́ mi olójú òtí ẹ̀ gbogbo yín lójú jọ ti o tẹ́yìn bá ń wò pé ojú òtí ẹ̀yin àwọn fámìlì yín kọ́ àwọn ìyá yín àwọn bàbá yín àwọn ẹ̀gbọ́n yín àwọn àbúrò yín include àwọn ọ̀rẹ́ yín ẹ mọ̀ pé ẹ̀ ń disgrace ara yín lójú gbogbo wọn ni ẹ dẹ̀ gbogbo tó wọ̀ mí ẹ bá mi share fídíò yìí ẹ jẹ́ kó kan àwọn family àwọn people yìí ní ara bóyá wọ́n á tiẹ̀ lè bá wọn sọ̀rọ̀ ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sílẹ̀ ilé Global TV ẹ jẹ́ ká máa gbọ́ lọ. àwọn olórí tí ọba fi sílẹ̀ many of you people Zazu is using no apart from you using his music or using controversy it's not about controversy even if it's about controversy I want our girls you understand we are losing values as women and that's why I'm coming here tonight not even about himself wọ́n ti yẹ yín gbogbo àwọn adámáwò kájí àbíyamọ gidi tábà gbàgbà kábí ọmọ obìnrin kí ó ní kókó náà lẹ́nu ọ̀rọ̀ ká tọ́ àwọn ọmọ wa òun lè mú aṣọ lálẹ́ of course ọ̀fẹ́ mọ̀ bóyá Zazu ń fi mọ̀ọ́mọ̀ fi promote orí ẹni ó ti yẹ yín ẹni sọ ọgbà mọ̀ èèyàn náà ń fi ń káàkiri fọ́ọ̀nù ní tiẹ̀ ni. a ní ọ̀fíìsẹ̀ tí tóun àti odindi ìyàwó tí ọba aláàfin bàbá wa ọba aláàfin tó ti
olóògbé tó ti yẹ yín tí wọ́n gbé sílé bí aya. Ọba tó gbèsè. Tí a rí ó dà pé kí ni yóò jẹ́ kí n rí àwọn yòókè mo tí ò rí bó ṣe ń ṣe ẹ̀yẹ ẹ̀ṣẹ́ ẹ̀yẹ ẹ̀ṣẹ́ bá mi láì ẹ̀ṣẹ́ bá mi. A ní gbogbo ẹ̀ṣọ́ kan tó ṣẹlẹ̀ láàrin òun àti Queen Dami. Bó ti ẹ̀ ṣe jẹ́ wípé bàbá wa Aláàfin Ọ̀yọ́ wọ́n fi àwọn obìnrin àwọn kéékèèké yìí wọ́n fi tòlé gẹ́gẹ́ bí ipò ọba tó jẹ́ ọba ló máa gba lórí ohun gbogbo. So bàbá gba lórí àwọn babes yẹn wọ́n dẹ̀ kó wọn sílé. Àtàlásẹ̀ bí wọ́n ṣe ìgbé wọn kì í gun orí ìyàwó ọba. Ní ayé àtijọ́ ọ̀tá wà gbọ́ nìyẹn pé kò sí obìnrin tó lè borí ọkùnrin gbọ́dọ̀ borí olórí tó bá ti lọ. Torí mo wọ́n ti gbà yẹn. Àní ọ̀rẹ́ kan tó ń fẹ́ ex olórí. A máa sọ pé ọkọ ẹ̀ náà ti ṣolóògbé gbà yẹn. Wọ́n wá ní kò máa dá kéèyàn máa fẹ́ olórí ọba pé ẹni tó bá ti bàjẹ́ ó máa ń le láti jẹ́ kó rí ẹlòmíì. Ó ti dàbí pé ti di nǹkan míì. Ayé ti dayé sùn. Kábíyèsí ìwà láyé wọ́n máa ń gbé wọ́n pé àwọn ìyàwó wọn kan wọ́n fi wọ́n ṣe olóṣò ni aláìjì ni o. Tó gba àwọn ọmọ kéékèèké tó kó sílé pé wọ́n ṣe olóṣò ni. Bó ṣe wá ní nǹkan tó tiẹ̀ wá ṣe. Àwọn náà gbọ́ bẹ́ẹ̀. Láti ìgbà tí bàbá ń fi wọ́n ṣe olóṣò ni. Àgbọ̀ bẹ́ẹ̀. tí o ti fẹ́ lady yìí. This lady is an actress. Like you know, I was an actress. I will always say the one that's not as yes, so that is doing too much. Thank you, Yoyo. I didn't be sure. And Kaboma. My husband, well, if you know, it's one day, if you understand, what pass they were, so am I worried dying. But I was part of Odofakakos. But who was I? He was here, he was here, people that are saying, what's he? Ever about that, I said that this is she about the support of our town. But I like to see like a man can see it all at town. And can I tell us, and can I wash it over Sijawa? And can I wash him? And can I wash it over Sijawa? Ejo, eba mi power tap, kale, and say me banga. So they did me. They did me. Bitch, I swear to you, bitch. Portable wá jẹ́ èèyàn tó yẹ pé Ọlọ́run gbé ga àwọn bó ṣe kò dìde lẹ́ẹ̀kan náà in fact tó bá ní orin ẹ̀ mo jẹ́ kan nínú àwọn tí ò fi bẹ́ẹ̀ gbà torí ẹ̀ nígbà tó kọ́kọ́ dé torí mo máa fọ̀rọ̀ ìbọn mo lè lo ohun kíní kan kìnìkan mi ò láìpẹ́ ẹ̀ ṣá but ọmọ ọlọ́mọ ọmọ tó náà bá ti gbé ògo fún ẹ má bínú ọmọ tí ó bá ti lógo bọ́tà wọn wá ẹ̀ tí mo wá ìjà gíníjà gan kó jà lẹ́nìí kó jà lọ́la tó ọmọ àti lẹ́yìn tó ń jẹ́ olórí olórí ọba yìí olórí Dami ó rí ìbá àwọn èèyàn nínú jẹ́ gidi gan because tẹ́bá ní ipò ọba nílẹ̀ Yorùbá Aláàfin Ọ̀yọ́ ó jẹ́ kan nínú àwọn ṣẹ̀wọ̀n ó jẹ́ paramount king ó jẹ́ ọba tó ń gbogbo èèyàn ń wò ṣọ́ọ̀ṣì yẹn pé bàbá náà wá wájà ó wá jẹ́ pé òkú ẹ̀ ló wá gbé lọ fún irú Portable ẹ understand so kí nìyẹn ó dójú sí àwọn èèyàn tó ní bẹ́ẹ̀ òwà Portable kún fúnra wọn lórí social media àwọn ìyá wa alábàáríkà bá wọn dá sí wọ́n gba àwọn ìlọ́wọ́ Portable because ṣẹ̀mọ̀ ó ti wá rí pé ọ̀rọ̀ ògùn wọ̀ ẹ ti understand and we know Portable has always been a traditionalist he has never hidden it for a day wípé òun máa ń ṣe ògùn ní ó tún máa ń sọ́dọ̀ the essence bí bàtẹ́ pé òun á lo gbogbo yìí òun á fi ń ṣe ògùn òun á fi ń ṣe òkìkí ṣe ti understand so irú yẹn you start wondering pé irú obìnrin wo ló máa fẹ́ irú ẹ̀ but Ọlọ́run ṣe ó ní ìyàwó bẹ́ẹ̀ wà yìí tọ́jọ́ wà láti ilẹ̀ just like so many of us láti ní childhood relationship ṣe mọ̀ àbí ẹ̀tẹ́ gbígbé ìwà àtọ́kọ̀ ẹ̀ ti bẹ̀rẹ̀ ẹjọ́ bẹ̀rẹ̀ láti kékeré ni so nígbà tí ò tí ì sí nǹkankan we saw videos of where this Portable was once molested nígbà tó lọ jalè tó lọ jí ọ̀kadà so you can imagine a lady that has been with him for a very long time and you can imagine his level at that time ọlọ́kadà bóyá ìyàwó ẹ̀ náà mẹ́wàá yìí ó ń ta pàràgà ní ọmọọṣẹ́ tó ń ṣe mo kàn imagine level money but they been together for a very long time and there is one thing I always say anytime I talk about Portable and his relationship because with this Asabi simple yìí tọ́ba ní ẹni tó gba ẹ̀gbìn jù
má bínú yẹ kí n wo yẹ kí n gbé gbé mi gbé sí yẹ kí n lè ẹ má bínú máa gbá ṣàkà kò dá kí Àṣàbí Simple má wà lórí mo ti gbé sórí YouTube náà. If there is anybody tó ṣe ẹlẹ́yà lọ́dọ̀ ọkùnrin Àṣàbí Simple ni wọ́n ní bóyá ọ̀rọ̀ ẹ̀ kọ̀ọ̀kan like we know pé Portable ó máa sọ pé òun lo oògùn but ṣẹ́rí tọ́wọ́ bá ní ìtẹ́lọ́rùn láti ní ilé ọmọ tí mo bá ti kọ́ ìtàlọ́ ti máa ń kọ́. People will say it's easier said than done that you're not in Àṣàbí's shoes and you will not understand. I have a mother mo lè bí Àṣàbí lọ́mọ because my own first child is 34 and 35 and ó ṣe àkọjá òpè ọmọ 1991 ní first born ní ìjọba mi calculate tó mo lè tẹ̀lé mo bímọ ní age 21 so ṣé you understand so kò ṣe pé bóyá but tọ́ba ní èèyàn bí èèyàn lọ́mọ at least ọmọ 21 tó bímọ tó bí ọmọ tó ti dàgbà bẹ́yẹn mo lè bí Àṣàbí lọ́mọ nìyẹn ó ti yé yín so mo lè bí Àṣàbí lọ́mọ màá lè sọ̀rọ̀ nípa ẹ̀ nǹkan tí bá lè gbàdúrà fọmọ tèmi náà ni máa ṣe fún Àṣàbí ó ti yé yín pẹ̀lú Portable tó jọkọ kan so now let's talk about it now ṣé àṣẹ sísí rí ni ṣé àṣọgẹ rí ni ṣé àrí boyfriend rí ni why is it that ọkùnrin tó bí ọmọ fún every time ìyá Àṣàbí ẹ̀yìn lèmi lọ́wọ́ bá wí o èmi ò lọ́wọ́ bá Àṣàbí wí torí bó ṣe wà yẹn ó lè wà níbi kan báyìí tí Portable ti kó sí lórí tó ti ní má bínú náà òsì tí ò lè ṣẹlẹ̀ ó lè má bínú náà so ó lè wà níbi kan bẹ́ẹ̀ but ẹ̀yin tẹ́ jẹ́ òbí ẹ̀ ṣé kò sí lójú ni ṣebí ẹ̀bí mọ̀ bí ọ̀bí múlá ṣe pé ìwà àwùlọ́rọ̀ àwùrẹ́ wípé báwo ni Àṣàbí gan léwu ló ti wá tó fi lè pàdé irú Portable yẹn ó yẹ yín ṣùgbọ́n náà báyìí káwọn ọmọ wa ní àìfẹsẹ̀ sí kò sẹ́ni tí ò lè pàdé. Now it depends on you because we should go when Àṣàbí yìí kàwé. Àṣàbí is a graduate. I don't know if it is true or not. But with what we heard today, I don't know if people heard what. I think few days ago, Àṣàbí updated something. Ó ṣe fídíò kan, ó wá update nǹkan ṣá wọ́n ní nǹkan iṣẹ́ àtàsí pé àwọn èèyàn wá lọ ń bu níbẹ̀ pé ẹ̀wọ́n náà ṣe bí ìyàwó or something. She's a graduate, you see. Wípé wọ́n lọ bu. Ó wá lẹ̀ pé wọ́n lọ sọ́ta síyàwó Portable nínú ilé. Ẹ wá gbọ́ gbogbo òwe. Nǹkan tí lè fi gbé wáyé ni. Sọ́dà tó pè ya bí amọ̀ náà. Ẹ lè pè ya Àṣàbí kó gbàgbé owó kó gbàgbé yìí kó gbàgbé owó. Ọlọ́run jágbọ́. Ẹ tí ìbá tọ́kọ̀ sówó ń bẹ̀ kí ni nǹkan tẹ rí tiẹ̀? Ẹ wò. I don't want you to go pay whatever. So this is Àṣàbí ẹ̀yin tẹ́ máa gbọ́ o Àṣàbí rèé tí wọ́n ń pe tí ó pe Portable. Mo ti rí fídíò kan níbi àná tí ó gbé jáde voice note òun àti Àṣàbí ó dẹ̀ share online. That has always been his way. Tóun àti girlfriend ẹ̀ ìyàwó yẹ ẹ̀gbọ́n tó bá jà á máa gbé gbogbo ẹ̀ sórí online òun làwọn ẹ̀ sọ pé ó máa ń jẹ́ scout ni. But ṣé ilé níjẹta yẹn ó gbé jáde ṣe understand the conversation wọn. Ní èyí the lady now called in ó yọ̀ ó gbé lady yẹn ó dẹ̀ gbé sí live ó dẹ̀ fi jẹ́ gbogbo èèyàn gbọ́ ó record ẹ̀ ó dẹ̀ post ẹ̀ ẹ̀ máa gbọ́. Slow post ẹ̀ máa gbọ́. Orúkọ mi jáde ò fẹ́ máa fi jáde orúkọ ẹ̀. Orúkọ wo ló ní? Orúkọ ti great. Orúkọ tó kí wọ́n ti tẹ̀ tó bá ń pè ní pẹ́ẹ́lú. Àṣàbí ti kò lòdì àwọn Portable lọ. Ìkọ́ tó bá sọ yẹn sí, màá kò jẹ sọ̀rọ̀ ẹ̀. See, when they call Bẹ́wàjí my wife, inú ẹ̀ máa ń dùn. When they even call Bẹ́wàjí my wife, inú mi máa ń dùn. Ṣọ́gbọ́n. That's the mistake I made in my life. Among all my wayback for me. Among all my way I don't did. Among all my way wow.
Orí àgbọ̀n ẹ̀ ó lọ lé ọmọ yẹn ó lọ jẹun rí ẹ̀ ó lọ sí gbogbo ẹ̀ lé ẹ̀ kó dágbò àjẹun rí ẹ̀ lẹ́yìn. Number one, ẹjọ́ nítorí Ọlọ́run. Ọkọ àti ìyàwó máa ń jà. Bébí màmá àti ọkùnrin máa ń jà. Èwo nínú yín lè lè àlá ọkùnrin kó máa pè yín ní wèrè ní ẹ̀kọ́ sí lọ. Number one, ó ní òun máa post gbogbo discussion wọn yẹn. Bíbí ṣé ìwé òjẹ́ kí n dùn pé mò ń pè é níyàwó mi ni. Portable has seen it as a privilege for her. Ó jẹ́ ìjọ orúkọ òun. And like I don't tell you ladies, ṣé ọkùnrin bá ti rí yín wípé inú yín dùn pé fẹ́ òun, ẹ ṣọ́ra. That means you have sold your pride as a woman. I have said it not because they kàwé nìkan. Ó kàwé ìyẹn ò ní kí o má ní ọpọlọ. Àìmọye obìnrin míì tí ò kàwé tó ẹgbẹ́ ọkùnrin ò lè fi ṣe lánàá. Ẹ lọ fẹ́ pamọ́ṣẹ́ yín ẹ̀yin obìnrin. Be proud of who you are. Be able to stand on your own without any man in your life. The moment that obìnrin bá ti gbé jẹ́ ní Nigeria, I think it's just our mentality that we believe that it's only when you're married or you have a man in your life that you can make it in life. There are lots of 1,001 women out there that are doing brilliantly well without any man in their life. I said it separately. Oh, kàwé kọ́ ló ní kò ní kí ọpọlọ wà. Most of our ẹ̀yin tẹ́tí ẹ̀ kàwé yìí gan lẹ́ẹ̀ kí lo ọpọlọ yìí ẹ̀ gbé sílẹ̀. Ṣé Portable làwọn abúlé lè yà bí wo? Ó ní ṣé náà ò tiẹ̀ dúpọ̀ ń jẹ orúkọ wo ni Portable ní for Christ's sake? Tí o bá ṣe pé wọ́n kọ Àṣàbí ò wá láti ilé eré, ṣé ọkùnrin lè yàn? Ṣé Portable jẹ́ ọkùnrin tí olè lọ́wọ́ sí pé ọkọ mi rè níta? Sincerely, kí ló fi wọ̀n ẹ́ lọ́kùnrin? Ṣé mo wà sí ẹ̀ ní? Fame ló fi mú. Àwọn ìṣiṣẹ́ pọ̀. Ṣé Portable kò wá mú ṣíṣú wá? Portable kò wá mú ṣíṣú wá lẹ́gbà. Wọ́n lè pa mọ́lẹ̀ ẹ̀yẹ́lẹ́ ọ̀kọ̀ọ̀kan. Wọ́n máa bẹ̀rẹ̀ question ni. Kí ni Portable fi wọ̀n ẹ́ lọ́kùnrin? Fame. Òun ni ilé sọ pé kò lè ṣe dáadáa yìí. Ọkùnrin tó bá ti ń dókòwò jù gan, mẹ́rin ló fẹ́ dó. Ó máa tún ọmọ kékeré bó ṣe jẹ́ yẹn, ó jákòó síbi ó jákòó síbẹ̀, tó bá wà ní 1 minute lọ́dọ̀ ẹ̀ ní ìlà because of ti dókòwò jù. Kí ló fi wọ̀n ẹ́ lọ́kùnrin? Ṣé o wà sí ẹ̀ ni? Ṣé sọ̀rọ̀ sí ẹ̀ ni? Ṣé ṣe sí ẹ̀ ni? Fame ló fi mú. Olórin ò dá. Mr. Easy tó ń kọrin. Mr. Easy tó fẹ́ ọmọ Ọ̀tẹ́dọ́lá. Ṣé mo lórin ni? Ọ̀tẹ́dọ́lá dìde tó mú Mr. Easy dé. Ó lóun ní ẹni náà tó ṣe fẹ́ lòun ní. Mo lòun já sí. You were one chance. Ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀? Ó tún rẹ̀ tán. Tó gẹ́ Adọ́lá 7. Ó tún rẹ̀ bí. Irú ilẹ̀ kí fẹ́ kó lórí mú yàn. Ṣé Portable jẹ́ èèyàn ni? Ọmọ olókìkí òkìkí ọ̀dẹ̀ ní tán. Tó bá àdáwọ̀ ẹ̀ kó kìkí ẹ̀ kó ń fún ẹ̀. Kí ló fi wọ̀n ẹ́ lọ́kùnrin? Ó wá bọ̀ ó ní ṣé inú ẹ̀ máa ń dùn pọ̀ pẹ̀lú mú ẹ̀. And then you, I don't know how you guys feel comfortable. Ladies are nowadays like today. Kí ló ṣe yín now? It's very simple. You are an actress.
especially lórí TikTok ẹ̀yin wèrè ẹ̀yin ọmọ òṣìṣẹ́ wọn ọ̀lẹ́ ẹ̀yin ọmọ ọ̀rẹ́ nù tẹ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ lẹ́wọ̀n máa jágbà irú insult tí bẹ́ẹ̀ sí lẹ́yìn ìrírí lẹ́wọ̀n máa rí ẹ̀gbọ́n kan tó sọ ni ó ní are you my wife and that is how they tell most of you. ọkùnrin tó wà bá jìyà tó mọ kókó nípa ẹ̀ ọmọ máa fi ẹ́ wọlé dé n tójú yín máa rí òun lójú àṣàbí rí ọmọ yẹn gbéyàwó ní ẹ̀yìn ẹ wo bí ìdàgbẹ́jẹ́ ló ya wèrè dé bí oyè ò ṣe pé ó mọ̀ pé ìyọ̀kan dúró tí òun nígbà tí ó ti sin kankan ọmọ ìyàwó ilé ẹ̀ ọmọ ẹ̀yìn olè ọmọ ẹ̀yìn olè ọmọ tẹ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ tí wọ́n bá ilé tí ẹ̀ mọ̀ nǹkan tẹ́ fẹ́ ní gbèsè ayé yín. ṣáà tó mọ̀ pé tí o bá ṣe kó wà lọ́wọ́ òun ni o ò lè fà ní òun kò fẹ́ òun because òun ṣe tó fáì ọṣọ dúdú bí ojú wo àwọn ẹ̀. kí ló fi wù ẹ́ lọ́kùnrin. fame. tí o bá sí owó lọ́wọ́ òun ó mọ̀ pé o ò lè rí òun kó wò òun lẹ́ẹ̀mejì ó máa gbójú lọ ni. ó mọ̀ pé status ẹ̀ ní society o ò lè fẹ́ òun. ó mọ̀ pé beauty ẹ̀ ò lè fẹ́ òun. ó mọ̀ pé ó nílé ní ẹ́. ó yẹ pé òun fún ẹ ní insult látijọ́ ó yẹ yí ìgbà mọ́ra because you have nowhere to go. Most of you are like that. Adokemi, God bless you, ma. Thank you for the gift. Most of you are like that. All these men know. That's why they talk to you anyhow. You think men are stupid? They are not. When Abiola was alive, he was doing everywhere. Ó ń tó gbogbo àwọn obìnrin kiri ni. Tó bá ti wálé nítorí ọ̀rẹ́ ọmọ, á fún 1 million pẹ̀lú lẹ́kọ̀ọ́. Ó ti sẹ́tù yín ni. Ìyàwó ní ẹ̀sùn máa wò ló máa dánwò agbọ́mọ dágbà. Ṣé ìjọ wa wá wo etí ọmọ náà ọmọ wa ni? Inú gbogbo wọn dùn. Méjì àwọn ìjà tó gbúgbà ti fi gbogbo ti kú sí. Do you understand? Do you know that when Abiola left this world, ìgbà yẹn ló wá mọ̀? Kú ní tó dúró tó bá ṣe fásitì ẹ̀dì gan tó gbàdé náà ọlọ́run bá kó dájú gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo wa jù wá. Kó tẹ sáré tẹ̀lé rẹ̀. Títí kọ́ àwọn ọmọ rẹ̀, Abiola ní kẹ́ ẹ lọ ṣe ELSS fún gbogbo wọn. It goes to show you that I know what I'm saying. Except Symbia's children. Other children must go through DNA tests. ọ̀rọ̀ máa pọ̀ wọn nìkan kọ́ lóògùn dóhùn. Ó mọ̀ nípa ẹ̀ pé gbogbo òun nǹkan kọ́ lóògùn dó yìí ni. Ẹ̀yin ọgbọ́n kan tẹ́lẹ̀ máa sọ fún wọn ni, ṣé mi nìkan lòun dó ẹ̀ ni? Ìwọ tó bá jẹ́ first wife tó wà nínú ilé ọkọ ẹ̀, ṣọ́kọ ẹ̀ lè máa sanwó ẹ̀ fún ẹ. Bẹ́ẹ̀ ni máa rò kí ló dé ẹ̀rọ ẹ̀yìn pè ní ẹ̀ ṣubú ni. Mo sọ fún ní iṣẹ́ tó dá lọ́wọ́ ẹ̀ máa jẹ́ káwọn ọkùnrin máa rọ́bìṣì yín ẹ̀yẹ jẹ́ káwọn ọkùnrin kọ́ máa fọwọ́ gbá yín lórí kiri. Ẹ lè fọwọ́ ṣẹlẹ̀ sílẹ̀ ẹ̀wọ̀n Nàìjíríà yìí lọ́sibẹ̀ fún yín ni. Ẹ lè lọ sí sùn kẹ́lọ́ wáṣẹ́ gidi ṣe must it be a man to make you must you be made by a man? Once you get the mentality off your head that you can make it on your own without any man in your life, then kí ló dé wọ́n fọ ìsìn yìí mú orí ní bẹ́ẹ̀ gbọ́dọ̀ di mílíọ̀nìyà ni. Wọ́n lè yọ̀ gbọ́dọ̀ di Abiola ni wọ́n lè yọ̀ gbọ́dọ̀ di Alákìjà ni. Must you go through a man? Ṣé it's all women, you know. Àṣàbí kí ló dé náà? Àṣàbí dollar for life. Ọ̀tá ńlá náà ni wọ́n lè sọ obìnrin wọ́n sọ wá ní ìranù. Ẹ̀jẹ̀ náà wọ́n mọ̀ ṣọ́ tó ní àwọn ọkùnrin àwọn ẹ̀jẹ̀ àwọn ọmọ lóyìnbó ẹ̀ ìwà ìbá ṣe ni. Ọmọ lóyìnbó máa sọ wá sọ bèrè náà pé obìnrin wá ní pẹ̀lú owó kíni lórí kíni tó wọ̀ níṣẹ́ tó mú ni. They don't get married here because of money. No, they do it because of love. Kí ní àwọn ọmọ bàtà wá sí wọn bẹ́ẹ̀ ìwọ pàdé ọmọ èèyàn kan ọmọ olówó kan níbi ìṣílẹ̀ school ni àwọn ọ̀gbẹ́ ṣé máa ìgbádùn what are you talking about? I can make my own money. I got my own career. Nǹkan tẹ́yìn ọmọ Nàìjíríà náà ẹ bá bẹ̀rẹ̀ sí ronú bẹ́ẹ̀ bóyá orí yín ò máa pẹ́ bóyá wọ́n ní máa fọ́ yín gúnṣẹ́ gbogbo most of you ladies wọ́n ti sọ yín di empty barrel. bẹ́ẹ̀ ni o ọ̀rọ̀ fún ló pọ̀ nù o. Àwọn tẹ́kọ̀ọ́ ti di òṣà fúnra wọn ẹ ti tẹ̀lé wọn wọ́n ti sọ yín di kòròfó. Ẹ jẹ́ kí n máa gbẹ ẹ ti jẹ́ ìbínú ó yẹ kí a máa gbọ́dọ̀. Ẹ gbọ́ ọkùnrin tó bímọ fún ọmọ méjì ló gbà lọ́wọ́ ẹ̀ wọ́n bẹ́ẹ̀ ń bẹ̀ sọ̀rọ̀. Ẹ bá ọmọ yẹn jẹ́ ojú bí ọmọ yẹn tún wá fẹ́ afẹ́fẹ́ kọ́ náà lo àwọn ọ̀rẹ́ yẹn tún sáré wáyọ̀
Ìjọba ti ń yẹ̀ yára wọn. Portable àti ìyàwó ẹ̀ part 2. So many of you are always doing that. And you know what I'm there. Tell me you love me in front of my wife. And some stupid men like you will just keep quiet. Hey, you didn't sorry, I love you too. I love you too. And you will get somewhere. Look at him. And you come in here, or frustrate me, or you cannot disrespect me. And disrespect my wife, and expect me to love you. What's your girlfriend? Also hide the girlfriend for your own year. Only your own girlfriend, so only one don't die the loss of. Báwọn tó ń jẹ máa ń ṣe nìyẹn. Mate shumale o. Mate kumale tubani. Iwo para wale mate shumale.
ìfẹ́ náà ni. Onífẹ́ ọmọ yín ní màmá ni ẹ sọ fún kó tètè jí. Wake up from your slumber. Wake up and smell the coffee. ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni. Ó gbọ́ ni. Olólàfẹ́ onífẹ́ wèrè wo. Onífẹ́ you were still professing love to him and he still was still saying pé Ọláníwájú is Naija Styles and Beauty Tips náà ni. You were still saying love and he was still talking about his wife. Ó ní bẹ́ẹ̀ wá yìí. Ojú òtí ẹ̀ sì yìí tó bá yà ẹ̀ ló wá ṣẹ́kùn ṣọwọ́ ni. And most of you are so silly that look ọkọ pàdé ọkùnrin ìwọ àtọkùnrin ẹjọ́ ń sọ èdè àwọ̀ kí lè má pè náà ẹjọ́ ń sọ èdè ẹsẹ̀ ẹjọ́ kí lè yí ẹ̀yìn tèmi kẹ́kọ̀ọ́ ayé ìfẹ́ ti bàjẹ́. Nígbà yẹn kan táwa yìí wà ń tà fẹ́ ọkùnrin mọ̀ pé ẹ lọlé babaláwo ẹ lọlé oníṣègùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ polówó ẹ̀ lórí TikTok yìí sìn. Kò jọ yín lójúmọ́ ó tún sọ àpàtẹ ẹjọ́ ń lo ohun ìfẹ́. And this man you think he will trust you? Ó sọ pé wọ́n tó jáde jù lọ and he will trust you. Some of you please come and learn. Ẹ̀yọ̀ kí bọ́kùnrin di kí bẹ́ẹ̀ gbọ́dọ̀ máa bọ́kùnrin kẹ́ máa bá wọn táwọn ìfẹ́ ẹ̀yin obìnrin tẹ̀ wá ta. Tẹ́ bá tiẹ̀ ṣe ṣé àwọn èèyàn ní sá fún yín ni? Ó máa sá fún yín náà. Alẹ́sẹ̀ lè gùn. Bí ìwà ẹsẹ̀ tiẹ̀ náà gùn. Ó máa ń fi sórí mi ọ̀rọ̀ mi mistake mi ó máa fi ń bù mí. In my face, in my body, in everywhere. See, even you monitor my life. You monitor my life every day. Bọ́mú ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní ó láwọn ẹlòmíì tó wọ́n lóyún àgbóyún lọ́wọ́ wọn. So you are even you should be lucky that wọ́n gbóyún lọ́wọ́ ẹ̀. Wọ́n ṣe reduce ẹ̀yìn obìnrin Nàìjà sí nìyẹn o. Wàláì. Ṣé nígbà àwọn ọmọ lóyìnbó wọ́n ṣe láwọn ìyàwó ètò àwọn ọkùnrin wọn wọ́n ṣe lórí àwọn wọ́n ní sọ́sọ́ lórí ti àwọn bàbá wọn tó jọ́kùnrin. Wọ́n yóò respect ọmọbìnrin lóyìnbó. Because wọ́n mọ̀ pé ó ní iṣẹ́ ọwọ́ ẹ̀. Àwọn àyà wọn kọ́ta jẹ́ ìyá. Ó ní ìfọ̀tọ́kọ̀ tèmi lè bá mi dánwò. ẹ̀yin ìyá ìyá wọn. I will respect my husband. I will love him. I will cherish him. I will take care of him as a wife. But I will not take any shit from any man. Because you know that don't remember mo gbogbo oníṣẹ́ ọwọ́ mi lọ́wọ́ ni. I can stand anytime tó bá lọ. Torí bá tí o bá sí mbẹ̀, mo dá dúró. Tẹ́lá lóbìnrin tó yẹ gbígbà níta ẹ lọ́sọ̀ ayé ara wọn nìkíní because wọ́n lè dá dúró ni. Most marriages, you know why people are standing in there. Most ladies are standing in the marriage because of financial pain. They cannot move. Nítorí ta ló máa rán ọmọ lọ sí school. Wọ́n pàtàkọ́ fún wọn ní kọ́bọ̀kọ́bọ̀ wọ́n ti fi
One minute man. Ìwọ tó máa ń ṣe tírísàn. Ó bá tán. Ó béèrè ni, ó béèrè ni oníṣòwò ẹ̀ ti bàjẹ́ ni, ó béèrè ni. Ó béèrè ni. It's a question. Sympathize with your condition at this point. I think you're suffering from, low self-esteem. Sincerely. You're really, suffering from low self-esteem. What a big shame that a man will call you, but you're not showing any trouble and the bad journey. Bíbélì náà sọ pé mi máa ṣeré kìíní kí ló ti ẹ̀ dé kíní yìí kò ṣe dáadáa mọ́ ó ní àwọ̀ ẹni fẹ́ jù ní. Ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o. Ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o. Ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn gbogbo ẹ̀yin olólùfẹ́ Portable ẹjọ́ tẹ́ ẹ bá súnmọ́ tẹ́ ẹ rí tẹ́ ẹ mọ̀ ẹ bá sọ̀rọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ Àṣàbí ẹ bá Àṣàbí náà sọ̀rọ̀ ẹ jẹ́ ká bá Ṣàrán wí kó yáran ṣe ẹ jẹ́ ká bá Ṣàrán wí kíkó náà yáran ṣu báwọn méjèèjì ṣe ń yẹ yàrá wọn lórí platform yìí kò dáa kò bójúmu tó àwọn méjèèjì ti jọ bímọ ṣé tí àwọn ọmọ wọn bá ń gbọ́ gbogbo nǹkan báyìí ṣé náà àwọn ọmọ wọn máa dùn àbí táwọn ọmọ wọn bá dàgbà tó bá ń play fídíò irú àwọn nǹkan báyìí fún wọn ṣé náà àwọn ọmọ wọn máa dùn ẹ jọ̀ọ́ gbogbo igi tó ń wò mí ẹ bá mi share fídíò yìí ó bẹ̀ yín lẹ́ẹ̀kan sí ẹ bá mi share kó kan àwọn pípọ̀ yìí lára bí Ọlọ́run àti lè jẹ́ kán gbọ́ kán jáwọ́ kó nínú àpọ̀n tí ó yọ yìí kán dá mi lákaná ẹ bá mi share fídíò yìí fẹ́ni tó pípa àkọ́kọ́ lélẹ́ ìtẹ́ ọkọ́ máa kọ́ sí péjì yìí ẹ bá mi subscribe sílẹ̀ ilé Global TV mo lè fẹ́ kẹ́ bá mi share ẹ jọ̀ọ́ ẹ bá mi share mo wá fẹ́ kẹ́ bá mi fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section kẹ́ ẹ bá mi like fídíò yìí mo tún padà bọ̀ ire o.